bẹ́ẹ̀ ni adimọba yìí òun náà ni olórí Ẹ̀yọ̀ Ológbòjò ní bàbá Egúngún òrìṣà tí ó máa yọ náà lẹ́nu bíi ti Ṣàngó sí lóde Ọ̀yọ́ ìkànnì Arólé bàbá 1010 TV2 àwa náà lélẹdùmarè gbé kalẹ̀ ká pé ká máa múròyìn wá lájẹ òbalẹ bí nǹkan bá ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbàláyé àdúrà mi sí gbogbo ẹ̀yin tẹ́jọ́ olùfẹ́ wa ní gbogbo àti gbogbo àsìkò ni pé ojú tẹ́ fi wò wá ojú náà ní fọ́ etí tẹ́ sì fi ń gbọ́ wa etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ẹ bá agara kì í dé níṣẹ́ Ọlọ́run agara ò ní dá wa bí tí ń wù kó mọ àyànfẹ́ Elédùmarè náà tún rèé lórí ìkànnì yìí bí ìṣe wa kókó oníròyìn ẹjá gbéyẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ oníròyìn náà. ẹ wò ó kò dùn mí rárá pẹ̀lú àwọn tán fẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ bẹ́ẹ̀ ni n kò ní kọ́nukọ́ kankan nínú sẹ́nikẹ́ni Àtíkù Abubakar ló sọ ọ̀rọ̀ náà sóde. Òótọ́ ọbẹ̀ ni pé wọ́n ń san owó fáwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà láti máa ṣàtakò àwọn alágbàwí fún ìjọba rere lórílẹ̀-èdè yìí Peter Obi ló sọ èyí di mímọ̀. Ọ̀rọ̀ di ìpínlẹ̀ Ọ̀ṣun látàrí rògbòdìyàn inú ẹgbẹ́ òṣèlú gbogbo àwọn ọmọlé ìgbìmọ̀ asòfin 8 ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ kéde àtìlẹ́yìn wọn fún gómìnà ìpínlẹ̀ náà wọ́n ní àwọn dúró tán fún bàbá oníjó ni o. Àwọn afurasí ikọ̀ IPOB ni wọ́n ṣe ìkọlù sí ọ́fíìsì àwọn fìjìláńtẹ́ wọ́n sì dáná sun ọkọ̀ wọn ní ìpínlẹ̀ Anambra. Ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí ti fọwọ́ òfin gbé àgbà ọ̀daràn kan wá láti ọjọ́ pípẹ́ àti ajẹninípa mìíràn ní ìpínlẹ̀ Taraba. Látàrí ìpànìyàn tó ń wáyé ní lemọ́lemọ́ ní ìpínlẹ̀ Èdó orí adé kan ti pàṣẹ fáwọn Fúlàní darandaran pé kí wọ́n ṣe bẹ́ẹ̀ filẹ̀ wọn sílẹ̀ ní kíákíá. Ìpínlẹ̀ Niger ni mo ṣe bẹ́ẹ̀ fàdàgbé ètò mi rọ̀ sí arákùnrin ẹni 30 ọdún kan ló ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ lẹ́yìn tí ìyàwó kejì tó fẹ́ tó kú ní ìpínlẹ̀ ọ̀hún. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ẹ wò ó kò dùn mí rárá pẹ̀lú àwọn tó fẹ́gbẹ́ òṣèlú PDP sílẹ̀ bẹ́ẹ̀ ni kò ní kọnukọ nínú pẹ̀lú ẹnikẹ́ni nínú wọn Àtíkù Abubakar ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀. Pẹ̀lú ìròyìn tó ń jà káàkiri báyìí nípa gómìnà ní ìpínlẹ̀ Delta àtàwọn ènìyàn rẹ̀ tó kù tí wọ́n ṣe bẹ́ẹ̀ fẹ́gbẹ́ òṣèlú PDP sílẹ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC níbi tá a ti rí ẹni tó jẹ́ olùdíje pẹ̀lú Alhaji Àtíkù Abubakar tí ń ṣe igbákejì rẹ̀ nínú ètò ìdìbò ọdún 2023 òní náà yóò ń fi àyè Okowa tó náà ṣe bẹ́ẹ̀ fẹ́gbẹ́ òṣèlú PDP sílẹ̀ oríṣiríṣi ọ̀rọ̀ àtòjúwòye ló ti ń lọ láti ìgbà tí àwọn ènìyàn yìí ní ìpínlẹ̀ Delta kan ti ṣe bẹ́ẹ̀ kọ̀wé fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ níbi tó ń kálukú ti ń sọ ohun tí ó wù wọ́n àtọ́jú tí wọ́n fi wo ọ̀rọ̀ náà níṣẹ́ ni wọ́n retí kí Àtíkù Abubakar tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 ọ̀hún tí òun náà tí wọ́n retí kí ó fi ohùn léde lórí bẹ́ẹ̀ tó jẹ́ akẹgbẹ́ rẹ̀ tọ́jọ́ díje bó ṣe fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ níṣẹ́ ni Àtíkù Abubakar tó bá kọ sójú òpó ayélujára rẹ̀ ó sọ nímọ̀ wípé ohun ọmọ ní kọ́nukọ́ nínú pẹ̀lú ẹnikẹ́ni bẹ́ẹ̀ ni nǹkan tí ó ṣẹlẹ̀ yìí kò jẹ́ nǹkan kan ní ara òun ẹni tó bá sì fẹ́ fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ ó láǹfààní láti fi ẹgbẹ́ náà sílẹ̀ torí pé ó wà nínú ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà láti darapọ̀ mọ́ ẹgbẹ́ tó bá wu ẹnikẹ́ni lásìkò tó bá wu ẹnikẹ́ni tó ní ṣe rí táwọn ti ìpínlẹ̀ Delta yìí kò tiẹ̀ fi ohun rárá níṣe ni òun yóò gbájúmọ́ ní tí òun yàn láàyò láti jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó túbọ̀ ní ìtẹ̀síwájú sí i bẹ́ẹ̀ ni Àtíkù Abubakar ló tún fèsì padà sí àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe àtakò fún pàtàkì jùlọ ẹni tó jẹ́ olóyè àgbà nínú ẹgbẹ́ òṣèlú PDP tó ti fi gbà kan jẹ́ igbákejì alága fẹ́gbẹ́ òṣèlú PDP káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí èyí olóyè Bọ̀dé George èyí tó ṣe àtakò sí Àtíkù Abubakar lórí bó ṣe ń ṣe àbẹ̀wò sí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ní pàtàkì jùlọ ààrẹ Muhammadu Buhari ní ìpínlẹ̀ Kaduna ẹ̀ràn ti wípé olóyè Bọ̀dé George ló sọ nímọ̀ wípé Àtíkù Abubakar ó ń ṣe bẹ́ẹ̀ dojú ti ẹgbẹ́ òṣèlú PDP tó bá sì fẹ́ fẹ́ gbé ọ̀hún sílẹ̀ kó tètè fi ẹgbẹ́ náà sílẹ̀ èwo ni ṣekúṣẹyẹ sọ̀tún sósì Àtíkù Abubakar tó ń bá káàkiri lórí ètò ìdìbò tọdún 2027 níṣẹ́ ni Àtíkù ló ti fèsì padà wípé kí ló kan olóyè Bọ̀dé George pẹ̀lú gbogbo ìgbésẹ̀ tí òun gbé ó ní bó ṣe ń ṣe àbẹ̀wò sí Muhammadu Buhari ó ní kì í ṣe wípé Buhari kàn jẹ́ olóṣèlú kan
ní inú àwọn olóṣèlú orílẹ̀-èdè Nàìjíríà ó ní ó jẹ́ ènìyàn tó ní ìrírí tó sì jẹ́ aṣáájú tòótọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà táwọn gbọdọ̀ mọ̀mọ́ ṣe àbẹ̀wò rẹ̀ ó ní ẹ̀tọ́ ìtàn lọ látẹ̀yìnwá ẹ̀rí pé gbogbo àwọn tó ń ṣe bẹ́ẹ̀ ṣe àkójọpọ̀ ní ọdún 2013 níṣẹ́ ni wọ́n ṣe bẹ́ẹ̀ béèrè ìmọ̀ràn tó sì gbà lọ́dọ̀ àwọn tó jẹ́ aṣáájú nínú òṣèlú lórílẹ̀-èdè Nàìjíríà ó ní kódà gan lọ́dún náà lọ́hùn wọ́n ṣe àbẹ̀wò sí Babangida wọ́n tún ṣe àbẹ̀wò sí Olúṣẹ́gun Ọbásanjọ́ ó ní bọ́n ṣe àbẹ̀wò sí Muhammadu Buhari yìí kò bà ìjọmọlúàbí òun jẹ́ o kò sì sọ dímọ̀ wípé òun kì í ṣẹgbẹ́ òṣèlú PDP oníkúlùkù kó gbajúmọ̀ èyí tó bá kàn ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ Alhaji Atiku Abubakar lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án. Òótọ́ ọbẹ̀ ni pé wọ́n ń san owó fáwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà láti máa ṣàtakò àwọn alágbàwí fún ìjọba rere lórílẹ̀-èdè yìí. Peter Obi ló sọ èyí di mímọ̀. Olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023 tó ti fìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Anambra èèyàn Peter Obi ó ní ó mọ̀ ṣe àlàyé ọ̀rọ̀ lásìkò tí ó wà ní ilé ẹ̀kọ́ gíga tó pe orúkọ tiẹ̀ ní Johns Hopkins University ní Washington DC ibẹ̀ ni ó ti ṣe àlàyé ó sọ bí mọ̀ wípé ṣe orílẹ̀-èdè Nàìjíríà tá a wọ̀ yìí àwọn ọ̀dọ́ langba táwa gan jà fún níṣe ni àwọn ọ̀dàlẹ̀ aṣáájú náà ti gbé owó fún wọn tí wọ́n sì fi ń ṣe àtakò fáwọn táwọn jẹ́ alágbàwí àtàwọn táwọn fọn rere ìjọba rere lórílẹ̀-èdè Nàìjíríà ó ní pàtàkì jùlọ lójú òpó ayélujára níṣe ni wọ́n ti ń san owó fáwọn ènìyàn oníṣẹ́ ìráwọn ọ̀dọ́ yìí kan gba owó tó jẹ́ bíi ẹgbẹ̀rún lọ́nà 20 náírà àbí ẹgbẹ̀rún lọ́nà 40 náírà 20 to 40,000 náírà tó ń san fún wọn ó láwọn lẹ́rìí tí wọ́n máa ṣáájú tí wọ́n sì máa sọ̀rọ̀ sí àwọn nípògbákùgbé lójú òpó ayélujára ó láwọn táwa ń jà fún nìyí o bẹ́ẹ̀ wọ́n ti ṣe bẹ́ẹ̀ gba owó lọ́wọ́ àwọn adarí tí wọn ò nífẹ̀ẹ́ wọn tí wọ́n sì ní ètò sílẹ̀ fún ọjọ́ ọ̀la rere wọn Àtíkù tí wọ́n sì ní ètò fún ọjọ́ ọ̀la rere wọn Peter Obi ó ní ó ṣe bẹ́ẹ̀ ṣe àlàyé eléyìí lásìkò tí ó ń sọ̀rọ̀ ní Washington DC níṣe àfihàn fídíò rẹ̀ níbi tí ó ti sọ di mímọ̀ wípé àwọn ọ̀dọ́ langba òun wọ́n ń gba owó lọ́dọ̀ àwọn olóṣèlú tó jẹ́ ọ̀dàlẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà tó sì fi ń ṣe àtakò fáwọn táwọn jẹ́ ènìyàn rere àti ènìyàn pàtàkì táwọn jà fún ìjọba rere lórílẹ̀-èdè Nàìjíríà. In the transactional politics of Nigeria. So people pay them to cause confusion. And I'm here now, go to the social media, all those that are being paid 20,000, 40,000 monthly to abuse your youth, whom you are fighting for their life because at over 60, I have just few years to go. You know, but we can get it right. Ẹ káàbọ̀ padà. Ọ̀rọ̀ ti di ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí látàrí rògbòdìyàn tó ń lọ nínú ẹgbẹ́ òṣèlú gbogbo pàtàkì jùlọ nínú ẹgbẹ́ òṣèlú PDP àwọn ọmọlé ìgbìmọ̀ asòfin 8 náà ti kéde àtìlẹ́yìn wọn fún gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọn ní àwọn dúró tán fún bàbá oníjó ni o. Lẹ́yìn tí ọmọlé ìgbìmọ̀ asòfin àgbà tó ń sojú orí adé Òbòkun Wọlé Ọ̀kẹ́ tó kéde ìfẹ́gbẹ́ òṣèlú PDP rẹ̀ sílẹ̀ níṣẹ́ ni àwọn 8 lára àwọn ọmọlé ìgbìmọ̀ asòfin náà ti wá fi ọmọ ẹ̀wá sọ̀yà tó sì ti ṣe ìlérí wípé àwọn ṣetán láti dúró ti gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìyún Adémọ́lá Adélékè pé àwọn ò ṣe bẹ́ẹ̀ dá ilẹ̀ ní ti tàwọn ò wọn nínú àtẹ̀jáde èyí tí àwọn ọmọlé ìgbìmọ̀ asòfin 8 ọ̀hún níbi tá a ti rí Bámidélé Sàlámì Taofiki Ajílẹ̀sọ̀rọ̀ Adéwálé Mọ̀rúfù Ọ̀ládépò Lánre àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ṣàlàyé irú ènìyàn tí Wọlé Ọ̀kẹ́ èyí tí ó jẹ́ wọ́n sọ dímọ̀ wípé kò sí tẹ́gbẹ́ òṣèlú PDP kò sí tó ṣe fún un níṣe ni ó kàn sí bẹ́ẹ̀ kórìíra tó sì jẹ́ ọ̀dàlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ẹni látàrí àìmọ̀re rẹ̀ àti àtakò tí ń ṣe sí gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun lójútáyé àti ní kọ̀kọ̀ wọn ló mú tó fi ṣe bẹ́ẹ̀ fi ẹgbẹ́ òṣèlú PDP náà tó ti fi sílẹ̀ ó ní kò sí tẹ́gbẹ́ òṣèlú PDP tó rà nígbà rẹ̀ bẹ́ẹ̀ làwọn kò sẹ́ bí tí wù kó máa wọn ní fún ìdí èyí àwọn ṣe bẹ́ẹ̀ ń kéde àtìlẹ́yìn àti ìdúróṣinṣin àwọn fún gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè bẹ́ẹ̀ ni wọ́n tún gbé òṣùbà arabandẹ̀ fún Adémọ́lá Adélékè lórí àwọn ìgbésẹ̀ àti iṣẹ́ ribiribi èyí tó ń ṣe bẹ́ẹ̀ náà sì sọ dímọ̀ wípé kó máa gbọ́ ọ̀sọ́hún àwọn wà pẹ̀lú rẹ̀ kó má ṣe bẹ́ẹ̀ kó má fọ́ lórí àwọn ènìyàn tí wọ́n ṣe bẹ́ẹ̀ fẹ́gbẹ́ òṣèlú PDP náà fi sílẹ̀.
àwọn afurasí ikọ̀ IPOB náà ni wọ́n ṣe ìkọlù sí ọ́fíìsì àwọn fìjìláńtẹ́ wọ́n dáná sun ọkọ̀ wọn ní ìpínlẹ̀ Anambra. Ikọ̀ IPOB Indigenous People of Biafra ní agbègbè tó pè ní Amesi ìjọba ìbílẹ̀ Agwata ní ìpínlẹ̀ Anambra ní ìṣẹ̀lẹ̀ náà ó ti wáyé lọ́jọ́ 25 oṣù kẹrin ọdún tá a wọ̀ yìí pẹ̀lú bó ṣe ṣe ní àlàyé láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ kọ̀mọ́dà fún ikọ̀ Agunne Chamber nínú ti gómìnà ní ìpínlẹ̀ Anambra. Àwọn ẹ̀ṣọ́ aláàbò tó dákalẹ̀ níṣẹ́ ni wọ́n ṣe ní àlàyé wípé ní ọ́fíìsì ẹni tó jẹ́ kọ̀mándà ọ̀hún ó ní àwọn ènìyàn náà ṣe ìkọlù sí lóru gànjọ́ ní nǹkan bí dédé aago 2 òru ní inú ìgbàgbọ́ wọn pé wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe ikú pa ẹni tó jẹ́ kọ̀mándà fún ikọ̀ Agunne Chamber yìí. Níṣẹ́ ni wọ́n ṣe bẹ́ẹ̀ sọ iná sí àwọn apá kan nínú ọ́fíìsì ọ̀hún tó sì tún dáná sun àwọn ọkọ̀ náà fún ṣe patrol 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ náà. Gẹ́gẹ́ bí kọ̀mándà náà bó ṣe ṣe ní àlàyé wípé àwọn ti ṣe akitiyan lóríṣiríṣi àti oníranran láti mọ àwọn ènìyàn tí wọ́n hu ìwà ọ̀hún. Bẹ́ẹ̀ ló ṣe ní àlàyé pé ó ṣeé ṣe kó jẹ́ àwọn afurasí ikọ̀ IPOB àti ESN náà ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù náà. Níṣe ni iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Anambra láti ẹni tó jẹ́ alukoro wọn àwọn náà ti ṣe ní àlàyé pé àwọn ti ṣe ìwádìí lórí àwọn ènìyàn tí wọ́n hu ìwà náà bó tilẹ̀ jẹ́ pé wọ́n ní kò sí àkọsílẹ̀ ẹnikẹ́ni tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ ṣùgbọ́n ọ̀pọ̀ dúkìá olówó iyebíye làwọn ènìyàn náà dáná sun mọ́júmọ́ kí ilẹ̀ ọjọ́ náà kó tó mọ́ kedere. Ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí ti fọwọ́ òfin gbé àgbà ọ̀daràn èyí tó ti ń wá láti ọjọ́ pípẹ́ àti ajẹninípa mìíràn ní ìpínlẹ̀ Taraba. Ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí 6th Brigade Nigerian Army Sector 3 Operation White Stroke ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi páńpẹ́ òfin dé àwọn ọ̀daràn méjì kan ní pàtàkì jùlọ ọ̀daràn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tó ti ń wá láti ọjọ́ tó ti pẹ́ tó domi àlàáfíà gbogbo agbègbè ìpínlẹ̀ Taraba láàmú. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ní àlàyé wọn ní ọjọ́ 16 nínú oṣù kẹrin ọdún táwọ̀ yìí ó ní àwọn gba ìpè láti ọ̀dọ̀ àwọn ọlọ́dẹ ìbílẹ̀ ètò ké sí àwọn ọmọ ogun ilẹ̀ yìí wípé níṣe ni arákùnrin ọ̀hún ló ti ṣe bẹ́ẹ̀ wà ní ibùba rẹ̀ nǹkan sọ dímọ̀ wípé ó wà lágbègbè tápè ní Dusen Kachala ní La Inede ìjọba ìbílẹ̀ Lawu. Níṣe ni wọ́n ṣe ìkọlù sí ibi tí ibùba arákùnrin ọ̀daràn náà èyí tó wà ṣùgbọ́n tani káwọn tó débẹ̀ níṣe ló ti na pápá bora ó sá lọ ó sì júbà ìhòòrò ó bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n bá àwọn oríṣiríṣi ohun ìjà olóró ní ibùba rẹ̀ níbi tá ti dárúkọ ìbọn AK-47. Bẹ́ẹ̀ nígbà tí ó fi di ọjọ́ 19 nínú oṣù kẹrin ọdún tá a wà yìí ó ní ọwọ́ tẹ ògbóǹtarìgì ọ̀daràn tó ti ń wá láti ọjọ́ tó ti pẹ́ èyí tó orúkọ rẹ̀ ti wà nínú ìwé ọ̀daràn tí wọ́n ti kéde wípé wọ́n wá ní ìpínlẹ̀ Taraba àti káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tí wọ́n pe orúkọ tiẹ̀ ní Yusufu Ahmadu èyí tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Dogo èyí tí wọ́n sọ dímọ̀ pé lágbègbè rẹ̀ tí ó wà ní Laide JC ní ìjọba ìbílẹ̀ Lawu bákan náà ó ní ọwọ́ ti bá òun náà lẹ́yìn tí ìròyìn dé tí ìgbọ́ ikọ̀ àwọn ọmọ ogun lẹ̀ yìí pé ó ń ṣe bẹ́ẹ̀ pẹ̀lú láti ṣe ìjàmbá fún àwọn ènìyàn ní ìjọba ìbílẹ̀ Lawu yìí. Òun náà ni àgbà ọ̀daràn tó ti kéde rẹ̀ látọjọ́ tó ti pẹ́ ìtàn ni ó ti ń ṣọṣẹ́ ní gbogbo agbègbè ìjọba ìbílẹ̀ bíi Jalingo, Adokola, Lawu àti Yoro ní ìpínlẹ̀ Taraba. Wàyí o òun àtàwọn tó kù òun ni ọwọ́ tún bà nínú ìkọlù táwọn ọmọ ogun ilẹ̀ yìí tí wọ́n ṣe sí wọn. Bẹ́ẹ̀ ni wọ́n gba oríṣiríṣi ohun ìjà olóró ìbọn ọta ìbọn àdá àti oríṣiríṣi nǹkan míì tí wọ́n fi ń ṣọṣẹ́ lẹ́yìn tí wọ́n ṣe àbẹ̀wò sí inú igbó burúkú tí wọ́n fi ṣe ibùbá tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tàfà sínú ìmọ́lẹ̀ àwọn ènìyàn ìpínlẹ̀ Taraba. Látàrí ìpànìyàn tó ń wáyé ní lemọ́lemọ́ ní ìpínlẹ̀ Edo orí adé yìí mà ti ṣe bẹ́ẹ̀ gbé ìgbésẹ̀ tó lámìlaka pẹ̀lú akitiyan rẹ̀. Ó ti pàṣẹ fáwọn Fúlàní darandaran pé kí wọ́n ṣe bẹ́ẹ̀ fi ìlú wọn sílẹ̀ ní kíákíá láì bẹ́sùbẹ́gbà. Orí adé ti Ekperi Kingdom ní ìjọba ìbílẹ̀ Esako ní ìpínlẹ̀ Edo eyín Alhaj BYE Kanoba oníkóbà ti ṣe bẹ́ẹ̀
pé àwọn Fúlàní darandaran àtàwọn tán jẹ́ olórí wọn ní ìpínlẹ̀ ọ̀hún lásìkò ìpàdé tó ṣe pẹ̀lú àwọn ènìyàn náà ibẹ̀ ló ti fi orí okòó sọ̀dún wípé ṣáàmọ́ tanra wa ìkọlù àwọn ènìyàn yín ó ti pọ̀ jù sáwọn ènìyàn mi nílùú tí a wà yìí òun ò sì fẹ́ wàhálà torí pé òun ti ń wú gbọ́ páwọn ọ̀dọ́ langba wọ́n ti ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ìjàmbá tí wọ́n fẹ́ ṣe ìkọlù sáwọn Fúlàní darandaran ní ìpínlẹ̀ náà ní pàtàkì jùlọ agbègbè tá a pè ní Èpèrè Kingdom yìí tóun ti ṣe bẹ́ẹ̀ jẹ́ olórí ó ní fún ìdí èyí òun ti lọ fi ọ̀rọ̀ náà tó DPO ọlọ́pàá ní agbègbè náà àwọn ti fi tó létí táwọn sì ti gbé ìgbésẹ̀ tó tọ́ àtèyí tó yẹ kí irú wàhálà bẹ́ẹ̀ kó má wàá bá a bẹ́ẹ̀ sílẹ̀ ló jẹ́ kí n pè yín kí n sì ṣe àlàyé fún yín wípé lásìkò tá a fi ń sọ̀rọ̀ yìí bá a bá ti ń túká níbi ìpàdé tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí àní ò sí ẹ lọ rèé kó èyí tó kéré àtèyí tó tóbi nínú ẹrù yín kẹ́ ẹ sì palẹ̀ gàǹgàrà yín mọ́ kẹ́ ẹ fi agbègbè mi sílẹ̀ torí wípé ìkọlù táwọn ènìyàn yín ṣe ó ti pọ̀ jù ẹ̀mí wọn ò sì gbé mọ́ àwọn ọ̀dọ́ langba sì ti ń gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ dáàbò bo ẹ̀mí ara wọn èyí tó náà sì mọ̀ fún òun pé kò ní rọ ní ìrọwọ́ àti ìrọsẹ̀ òun sì fẹ́ràn àwọn ènìyàn òun ò fẹ́ ìtàjẹ̀sílẹ̀ bí ti ń wù kó máa fún ìdí èyí ẹ tètè pa kìtìmọ́lẹ̀ tá a bá ti ń túká ẹ lọ rè kó gbogbo ẹrù yìí tó kéré àti èyí tó tóbi kẹ ẹ ṣe bẹ́ẹ̀ fi ìlú tá a wà yìí kẹ ẹ fi sílẹ̀ ó lóun ti fi ọ̀rọ̀ náà tó gba àwọn tó jẹ́ aláṣẹ àti tó yẹ kí ọ̀rọ̀ náà kó dé tí gbọ́ wọn wọ́n ti fi tó wọn létí wọ́n sì ti gbà sí òun lẹ́nu pé kó ń pa àṣẹ yìí kó sì múlẹ̀ pé kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ Fúlàní darandaran kẹ ẹ ṣe bẹ́ẹ̀ fi ilẹ̀ tó jẹ́ ti bàbá wa kẹ ẹ filẹ̀ oríṣiríṣi ọ̀rọ̀ ló ti wá ń jáde lójú òpó ayélujára níbi tí àwọn ènìyàn tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ lu orí adé náà lọ́gọ̀ ẹnu lórí ìgbésẹ̀ akin tó gbé pẹ̀lú bó ṣe sọ bí mọ̀ pé káwọn Fúlàní náà kí wọ́n kúrò ní ilẹ̀ baba wọn ó sì ti yọwọ́ kí là ń kó wọn kúrò ní inú agbègbè ọ̀hún bákan náà ojú ìwòye àwọn míì ó mà tún yàtọ̀ sí ìtí àwọn kan ti ń sọ ṣáájú níṣe ni àwọn míì sọdúnmọ̀ wípé orí adé ọ̀hún ò ṣe dáadáa torí pé kò fi àyè sílẹ̀ fún òfin orílẹ̀-èdè Nàìjíríà tó fi àyè gba ẹnikẹ́ni láti wà ní inú ìlúkìlú ní abẹ́ òrùlé orílẹ̀-èdè Nàìjíríà yìí ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n afẹ́fẹ́ oníbàlọ̀ ṣùgbọ́n orí adé ọ̀hún ó ti ṣe bẹ́ẹ̀ pé ìgbésẹ̀ rẹ̀ ó sì ti pàṣẹ. Nobody, I no send anybody make dem go kill una cow. If DPO come from Benin, he went for big briefing. Kana de bayani? He get bayani. Okay, Kugamishi. Make una tell her wetin we talk, wetin me talk. Make dem go in peace, abeg. This year, I think I should tell them that as from today, make them pack me let they go. Yeah, abeg. Alhaji Umar, Osman, Dala, if we finish this meeting here now, may they just go their camp, tell their people, make them pack, make them they go. I need down the beg, I beg. Please, I take God beg now. This way, I think. Ó dá ẹ jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ forí oko sọ̀ọ́dún ní ìpínlẹ̀ Niger arákùnrin ẹni 30 ọdún kan ló ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ lẹ́yìn tí ikú ìyàwó rẹ̀ kejì tó wáyé. Arákùnrin tó pe orúkọ rẹ̀ ní Stephen ètò gbé ní agbègbè Ukumi Shako Ward ìjọba ìbílẹ̀ Gurara ní ìpínlẹ̀ Niger ó mà ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ ǹjẹ́ kí ni tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó náà ní àlàyé tí àwọn tó jẹ́ ènìyàn rẹ̀ tó jọ ń gbé ní agbègbè èyí tí wọ́n ṣe wọ́n sọ dúnmọ̀ wípé ní nǹkan bíi oṣù kẹta nínú ọdún tá a wọ̀ yìí ó ní ìyàwó kejì tó fẹ́ ló ṣe bẹ́ẹ̀ dédé fò sánlẹ̀ tó sì gba ọ̀run lọ wọ́n ní ìyàwó àkọ́kọ́ tó kọ́kọ́ ní níṣe ni èdè àìyedè ṣẹlẹ̀ láàrin wọn tí wọ́n sì já àjàtúká pẹ̀lú ọmọ méjì tí ìyàwó ọ̀hún tó kó lọ ṣùgbọ́n ìyàwó ẹlẹ́kejì tó tún fẹ́ yìí ló ṣe bẹ́ẹ̀ dákẹ́ lójijì ní inú oṣù kẹta láti ìgbà náà ti sọ bí wọ́n wípé níṣe ni arákùnrin ọ̀hún kò gbádùn ayé tí kò sì gbádùn ara rẹ̀ pẹ̀lú bó ṣe ń fojoojúmọ́ tí fi ń doríkodò tí fi ń ronú nípa arábìnrin tó papòdà yìí wọ́n ní bí àìpẹ́ yìí làwọn rí ìbọn
tó jẹ́ ti ìbílẹ̀ lọ́wọ́ rẹ̀ tó jẹ́ ti tàwọn ọlọ́dẹ tó sì ń gbé lọ tó ń gbé bọ̀ wọn láwọn ò tiẹ̀ kú mọ́ tó fẹ́ fi ìbọn náà ṣe níṣẹ́ làwọn rò pé bóyá ń wọgbẹ́ ọdẹ lọ àmọ́ lójijì làwọn kàn déédéé rí òkú rẹ̀ ní inú ìyẹ̀wù rẹ̀ lẹ́yìn tí wọ́n retí rẹ̀ kó jáde láti bí ọjọ́ mélòó kan tí wọ́n sì rí níta èyí tí wọ́n sì ní wọ́n bá ìbọn náà lọ́wọ́ rẹ̀ lẹ́yìn tí ó yìn sí ara rẹ̀ ní agbárí tó fi ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ àwọn agbófinró wọ́n ti ṣe bẹ́ẹ̀ dé síbi tíṣẹ̀lẹ̀ ń ti ṣẹlẹ̀ tó sì ti palẹ̀ òkú arákùnrin náà tó ti palẹ̀ rẹ̀ mọ́. Yorùbá ní kì í dùn kó pọ̀ ṣókí òun náà ní ọbẹ̀ oge màdèmọ́gẹ̀ gbogbo filawa kò gbọ́dọ̀ kọjá ìpín ìpéjú tí ń túmọ̀ sí pé ròyìn mi ò jù báyìí lọ fún ti àsìkò yìí ẹ jẹ́ kí oníyan bíbẹ̀ ṣe ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tẹ́ bá mi jẹ́ ẹ̀kú àìbínú èsìkò àdúró ti gbogbogbà títí dìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì ó kọ́ mi ò ní yí padà àyànfẹ́ Elédùmarè ń lè mí jẹ́ ó dàbọ̀ o.